Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Entertainment Gist, níbi tí a ti ń mú àwọn ìròyìn Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀yìn. Ẹ máa bá wa ká lọ. Ìyàwó Prophet Olúalọ́ wọ́n sọnù. Ẹnìkan lè máa wò pé kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀. Mo sọ bẹ́ẹ̀ nítorí pé observation mi, àkíyèsí tí èmi ṣe, òun ni mo fi sọ̀rọ̀ bẹ́ẹ̀. Àkíyèsí tí mo ṣe nípa ọ̀rọ̀ yìí láti ìgbà tọ́rọ̀ yìí ti ń lọ tó ti ń ṣẹlẹ̀. Àtàná ni mo ti fẹ́ ṣe live ibẹ̀ tẹ̀ fún ìdí kan tàbí ìdí mìíràn mi ráyè wá láti wá ṣe. Àkíyèsí mi tí mo ṣe nípa ọ̀rọ̀ yìí ó jẹ́ kí n wò nínú ọkàn mi pé mi rò pé ìyàwó Pastor Olúalọ́ kò sọnù. Yàtọ̀ sí pé ó sọnù, ó ju ó sọnù nìkan lọ. Mi rò wípé nǹkan kan ṣe wọ́n, kò sí nǹkan kan tó ṣe wọ́n. Olúwaṣemílóore Àjàyí, thank you for watching. I can see you, you watch every time. Mo máa rí yín ní gbogbo ìgbà, ẹ ṣé o, thank you. Mo sọ wípé ìyàwó Pastor Olúalọ́ ò sọnù, kò sí nǹkan tó ṣe arábìnrin yẹn. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tí àwọn Fàájà Nation tán ti ń lọ tán ti ń bọ̀ tán gbé oríṣiríṣi jáde nípa Prophet Olúalọ́. Láti ìgbà tí wọ́n ti ń fa ọ̀rọ̀ yìí oríṣiríṣi nǹkan ni wọ́n ń gbé jáde. Oríṣiríṣi interview ni wọ́n ti ṣe. Màmá ìyàwó Prophet Olúalọ́ wọ́n grant interview. Ẹ̀gbọ́n ìyàwó Prophet Olúalọ́ wọ́n grant interview. Àwọn family bàbá wọn wọ́n pè ẹnìkan ní major. Wọ́n tún dárúkọ ẹnìkan. Gbogbo àwọn yìí wọ́n sọ̀rọ̀ tá a gbọ́rọ̀ wọn. Ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tá a gbọ́ tí wọ́n sọ yìí, àkíyèsí tèmi ni wípé ìjà wà láàrin Prophet Olúalọ́ àti ìyàwó wọn. Ó ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ Prophet Sam Olúalọ́ náà látún wà. Bẹ́ẹ̀ ni àti ìyàwó wọn. Tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé onírúurú àwọn information ní ti ń jáde lọ́lọ́kan òjọ̀kan nípa ọ̀rọ̀ Prophet Sam Olúalọ́ àti ìyàwó wọn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ìyàwó yẹn náà. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti ń jáde tí wọ́n ti ń sọ onírúurú. Àmọ́ nǹkan tí màmá tẹ̀ ń wò yìí tí wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí ó tún lágbára díẹ̀. Torí àwọn Yorùbá bọ̀ wọ́n ní ohun tó kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sọ́mọ ẹlòmíì. Àmọ́ mo fẹ́ kẹ́ bá ń tẹ́tí lẹ́kọ̀ọ́ kẹ́ gbọ́ gbogbo àlàyé tí màmá yìí ṣe nínú fọ́nrán ilé tí mo mú wáyé. Mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ ni torí ọ̀rọ̀ òun ò dùn lẹ́nu tèmi. Mo fẹ́ kí màmá yẹn kan wá ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yẹn bó ṣe jẹ́ gan lẹ́kùnrẹ́rẹ́. Ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Bẹ́ẹ̀ ni kẹ́jẹ́ ń sáré gbé fọ́nrán ìwọlé wa fún ẹ̀yin olólùfẹ́ ìkànnì Àdàbà tẹlifíṣàn. Àmọ́ fún àǹfààní ìjọ ìpè ṣe ń darapọ̀ mọ́ wa fúngbà ọkọ ní tẹ́ ò tí ì fọ́lọ̀ wa. Àbẹ́ ò tí subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. Àgọ́ kélébé kan náà ń bẹ ń bẹ notification bẹ̀ ni wọ́n pè. Òun gangan ní ọ̀mọ̀ta yín lólobó nígbà ògbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí láì dé ìnà pẹ̀nu. Ó yá ẹ̀ ń so níbẹ̀. Bí mo ṣe sọ fún wa, observation tèmi ni, personal opinion mi ni. Mo ṣàkíyèsí, ẹ bá mi underline ẹ̀, ṣàkíyèsí yẹn. Mo ṣàkíyèsí, I observed wípé ìjà wà láàrin Prophet Olúalọ́ àti ìyàwó wọn. Kí ló wá fa ìjà yẹn? Mi ò lè sọ, ẹnikẹ́ni ò dẹ̀ tí ì lè sọ. Bóyá àwọn Fàájà Nation wá lè sọ o, ṣe mọ̀ pé àwọn ń lọ wọ́n bọ̀ lórí ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n bí mo ṣe máa sọ ní gbogbo ìgbà, ká má bàa ṣẹ̀. Bíbélì ní pé ká wádìí ohun gbogbo dájú ká sì di èyí tí ṣe òdodo mú. Nígbà tẹ́mi òkùnkùn máa wá àwọn èèyàn tí mò ń interview kiri lórí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n ìwọ̀nba nǹkan tí wọ́n bá gbé sórí social media ni mò ń fi òye mi wò pé ṣé nǹkan kan ṣe ìyàwó Prophet Olúalọ́ ṣá. Mo wá ṣàkíyèsí pé ìjà ṣẹlẹ̀ láàrin wọn ni. Ìjà tó wá ṣẹlẹ̀ yẹn o, ìyàwó àtọkọ wọn ti fira wọn sílẹ̀. Àwọn ẹbí ìyàwó wọn lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ yẹn. Mo ń sọ fún yín, ẹ má gbàgbé pé personal observation mi ni. Àwọn nǹkan tí wọ́n ń gbé sórí social media tí mò ń rí tí mò ń gbọ́, òun ni mo fi ń wo àwọn nǹkan tèmi ń sọ o. Èmi ò lọ bá ẹnikẹ́ni láti ṣe interview. Personal observation mi ni pé ìjà ṣẹlẹ̀ láàrin wọn nígbà tí wọ́n interview màmá ní mò ń bẹ Olúalọ́ pé kó jẹ́ ká parí ọ̀rọ̀ yìí. Kó jẹ́ kí ìjà ó ní màmá sọ statement yẹn èyí tẹ́ bá wò mí nígbà tí mo ṣe fídíò lórí kíní yẹn. Màmá ní mò ń bẹ pé kó jẹ́ kí ìjà yìí ó tán. Ìyẹn ló ń sọ ìfìdímúlẹ̀ pé observation mi pé ìjà wà láàrin wọn. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹ̀gbọ́n ìyàwó Olúalọ́ nìkan ẹyọ kan nígbà tí màmá sọ pé ọmọ mẹ́jọ làwọn bí àkínká ọmọ fọlọ́mọ o kọ́lọ́run kó gbogbo àwọn ọmọ wa láwòye. Ìyàwó Olúalọ́ ni ẹlẹ́ẹ̀keje. So gbogbo àwọn ní ẹlẹ́ẹ̀kẹjọ, ìyàwó Olúalọ́ ni ẹlẹ́ẹ̀kẹjọ, she's the 8th child, the last child of that family. Àwọn ẹ̀gbọ́n méje tó wà níwájú, ẹnìkan nínú wọn lárí tó sọ̀rọ̀, ìyẹn ló ń pè ní Fúnkẹ́. Àǹtí yẹn nìkan lárí tó sọ̀rọ̀. Tá a gbọ́ audio wọn, tá a dẹ̀ tún rí fídíò wọn tí wọ́n wà tí wọ́n interview wọn. Àwọn ẹ̀gbọ́n tó kù, àwọn mẹ́fà tó kù, àgbóhùn wọn láti lè fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé okay, bóyá lóòótọ́ tàbí irọ́ ni pé Pastor Olúalọ́ ó fi ìyàwó ẹ̀ ṣe nǹkan kan bí àwọn èèyàn ṣe ń rò pé ó rí.
èmi ò kí n fẹ́ kí á wà sentimental torí ẹni mo ṣe rọra ń sọ bí mo ṣe ń sọ yìí mi ì fẹ́ sọ kí nǹkan máa dájọ́ pé kí nǹkan máa ṣe pé no. So nígbà tí ọ̀rọ̀ wá rí báyìí nínú interview tí Mr. Y àbí kí náà ń pe orúkọ máa yìí táwọn náà wá ṣe mo wá lọ wo interview máa yẹn náà. Pastor ló náwó school mi jẹ tó jẹ́ kí n tẹ kókó because ó ṣẹlẹ̀ sọ́dọ̀ mi. Nǹkan tí interview tí Mr. Y wá ṣe pẹ̀lú man tí ó man kan pè ní Tèmítọ́pẹ́ Kọ́láwọlé Paul yìí mo wá tún gbọ́ interview yẹn torí pé ẹni yìí ni wọ́n ránṣẹ́ tó ń lọ síbẹ̀ tó ń bá àwọn èèyàn tó jẹ́ ẹbí obìnrin tó ń bá ẹbí wọn sọ̀rọ̀. Ẹ wá gbọ́ nǹkan tọkùnrin yẹn náà tún sọ mo wá bẹ̀rẹ̀ sí ní ronú lórí àwọn nǹkan yìí pé okay ṣé ìyàwó Olúwa ló sọnù. Number one màmá gbogbo alárí fídíò yẹn mo play fídíò voice note màmá níbi tí màmá ti sọ wípé Yẹ́misí Òbe ìyàwó Olúalọ́ àti àwọn ẹ̀gbẹ́ ẹ̀ kan wọ́n ń sọ̀rọ̀. I will still play it for you people. Wọ́n ní màmá ní pé òun àti màmá ò fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ màmá ń ṣẹ́nu kù. Èyí tẹ́ bá rí interview yẹn màmá ń ṣẹ́nu kù bóyá nítorí pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yẹn bóyá àwọn Fàájà Nation bóyá wọ́n ti fún màmá ní instruction pé kán má bá àwọn èèyàn sọ̀rọ̀ tàbí kán má dá àwọn èèyàn lóhùn tàbí kán má rọra put ọ̀rọ̀ wọn ó jẹ́ kí màmá máa ṣẹ́nu kù ṣùgbọ́n a lè rí fact wípé àwọn ẹ̀gbọ́n Yẹ́misí Òbe kan wọ́n ń bá Yẹ́misí sọ̀rọ̀ tí kò dẹ̀ hàn sí màmá. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ yìí wá déta tí wọ́n gbé ọ̀rọ̀ yìí síta tó di pé wọ́n dragi Pastor Olúalọ́ wọ́n jẹ́ kí màmá mo rò wípé àwọn ọmọ màmá kàn sí wọn pé Yẹ́misí wà dáadáa o. Ṣùgbọ́n kí wá ni ó dé tí Yẹ́misí ò ṣe bá màmá ẹ̀ sọ̀rọ̀? Kí ló dé? Ìbéèrè tèmi wá ni pé kí ló dé tí màmá fi ń béèrè ọmọ wọn lọ́wọ́ Olúalọ́? Màmá jẹ́ ká mọ̀ yìí pé Olúalọ́ sọ fáwọn pé àwọn ti jà àwọn ti kọ ara wọn. Wọ́n lè jẹ́ ká mọ̀ yìí pé Olúalọ́ ní kí Yẹ́misí bóun kó àwọn ọmọ òun mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n ní ó fún un ní gbèdéke pé ìgbà báyìí kó bá mi kó àwọn ọmọ mi. Ohun tó fàjà àmọ́ ó ṣeé ṣe ká mọ̀ lọ́jọ́ iwájú ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ohun tí èmi ṣàkíyèsí òun ni mò ń sọ nípa ẹ̀. Mi ò dẹ̀ ní fẹ́ tanná sí nǹkan tó fàjà wọn gan torí kò kàn mí is marriage is their personal life wọn ni bẹ́ẹ̀ tí a bá rí lórí social media ó ṣeé ṣe kí n sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́jọ́ iwájú. Ìbéèrè tèmi wá ni pé nígbà tí màmá mọ̀ wípé àwọn ọmọ àwọn kan ó dàpọ̀ àwọn ọmọ wọn ti wà divided into lórí ọ̀rọ̀ yẹn observation mi ni mò ń sọ àkíyèsí tèmi òun ni mò ń sọ àwọn ọmọ wọn kan ti wà divided lórí ọ̀rọ̀ yẹn so àwọn kan wọ́n bá Ìyábọ̀ Òbe sọ̀rọ̀ èyí ẹ̀gbọ́n tó sọ̀rọ̀ tó grant interview yẹn Fúnkẹ́ àbí kí lorúkọ ẹ̀ ó ṣeé ṣe kóun má bá Ìyábọ̀ Òbe sọ̀rọ̀ nítorí pé ó sọ pé ó ti block àwọn nọ́mbà yẹn ò lọ mọ́ tóun bá pè ó kàn máa ring ni wọ́n ní ó nobody àbí kó máa wọ voicemail màmá ní ó block àwọn ni ipe ọmọ màmá ìyẹn Ìyábọ̀ Òbe ó block àwọn kí ló lè fà á tí ọmọ fi lè block ìyá ẹ̀ tó block nọ́mbà ìyá ẹ̀ ara àwọn question tó yẹ kí àwọn Fàájà Nation máa wádìí nìyẹn kí ló lè fà á tí ọmọ fi máa block nọ́mbà ìyá ẹ̀ kí ló lè fà á tí ẹ̀gbẹ́ ẹ̀ gangan ò fi reach out sí tí ẹ̀gbẹ́ ẹ̀ fi ń pè é tí kò dẹ̀ gbé call ẹ̀gbẹ́ ẹ̀ tí ò dẹ̀ pè wọ́n padà kí ló lè fà á ara àwọn kan tó yẹ káwọn Fàájà Nation kí wọ́n ṣe ìwádìí lé lórí nìyẹn kọ́kàn máa ṣe ìṣe pé torí pé wọ́n ṣàfẹ́ tú àṣírí prophet àbí wọ́n fẹ́ káwọn èèyàn mọ̀ pé fake prophet lẹ́nìkan kọ́kàn máa ṣe ìṣe bẹ́ẹ̀ kọ́kàn máa ṣe ìṣe pé torí pé wọ́n ti fojú sùn pé bí àwọn ṣe fẹ́ kọ́rọ̀ yẹn ó jẹ́ nìyí kọ́kàn máa ṣe ìṣe bẹ́ẹ̀ kí wọ́n wádìí pé òkè kí ló dé tí Ìyábọ̀ Òbe fi lè block màmá tó bí nínú kí ló dé tí ẹ̀gbẹ́ ọmọ ìyá ẹ̀ àkọ́bí màmá ẹ̀ ẹni tó gbé lọ́dọ̀ ẹ̀ ní Fákì torí àǹtí yẹn sọ pé ọ̀dọ̀ òun ló ń gbé ní Fákì kó tó di pọ̀pọ̀ ẹ̀ wá mú lọ sẹ́kọ̀ọ́ kí ló dé tí àǹtí yẹn tó fi lè máa pè irú ẹni yẹn fi lè máa pe nọ́mbà ẹ̀ tí kò dẹ̀ ní gbé tí ò dẹ̀ ní pè wọ́n padà mo rò pé yẹ káwọn Fàájà Nation lè ṣiṣẹ́ lórí yẹn ibi tí mo wá tí màá fẹ́ fi ṣe ìparí ọ̀rọ̀ yẹn ni wípé kí n tó sọ ìparí yẹn ẹ jẹ́ ká gbọ́. Tí ó wá sọ wípé tábà rẹ nìkẹ́ni kó ṣe máa san gbogbo ṣe pé tó bá ní tí pásọ kan ti fìyà jẹ àbí wọ́n ti ṣe kọ́kọ́ rí tẹ́lẹ̀ káwọn kó wá sọ so kéèsì ìlú yọ̀wá dé yẹn ni mo kọ́kọ́ fẹ́ sọ fún. ló gbé yín dọ́dọ̀ ẹ̀. tó o létà mo wá sí pẹ́ńtì yẹn mo wá sọ ti bàbá Olúwalọ́ lọ fún un. Gẹ́gẹ́ bí fídíò kan tí ó ń gbógun ara rẹ̀ tó mẹ́ta yìí tí Rótìmí Daniel wá sọ̀rọ̀ láì ó ń pè ní olè ó ní káwọn ìmọ̀ báyìí dòwò pọ̀ ó ní ẹ̀jọ́ lóòótọ́ ó lẹ̀ dá lẹ́hùn. ó rí àjẹjáde mọ̀ pé lórí burúkú ẹ̀ ó ní fún ní àjà ara kiri sínú kinní ẹ̀ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbé yàrá mo wá sọ fún wọn mo ní àdàbí tó bá jẹ́ pé ọmọkùnrin sọ ń pa mi òótọ́ ni kí gbogbo ìgbó kó mọ́ mi jẹ́yìn jẹ́yìn sọ mo nígbà tó bá ti jẹ́ pé rọ gbogbo ìgbó yà máa mú àwọn fámìlì yín àwọn obìnrin kan tẹ̀ reason ni wípé olódodo ń bá láyà bí kìnìún ilé ẹ̀kọ́ jẹ́ pé pẹ̀lú accusation secondly ó ní mo ta láyẹ̀ wá ní sọ̀rọ̀ ni.
ìyẹn ní bẹ́ẹ̀ bá Àgbàlá Gabriel ṣiṣẹ́ rí kò fún yín ló ń pàtẹ́ bá mo ṣiṣẹ́. bá Àgbàlá Gabriel ṣiṣẹ́ pásítọ̀ ní ṣọ́ọ̀ṣì ẹ̀yìn èpè ní Kòròdú. ọdún mélòó. ìyẹn kọ́ ni mo fẹ́ pè. pè. ọ̀rọ̀ màmá ni mo fẹ́ pè, mò ń fast forward ẹ̀ ni. ìyá tó ń sọ fún wọn wípé a lọ sí MTN office ọpẹ́ ni ohun tètè dé pé àkọ̀rí kìíní ọ̀hún ṣe a ò rí ṣe ìyẹn wá tó gba WhatsApp tó ẹni tó pa lọ́mọ mi ni mo sọ fún yìí tó sọ fún Rótìmí Daniel obìnrin tájọ lọ́bẹ̀ ìyẹn wá tó bá sádùn wá bá ṣe ìyá náà kọ́ ṣe kọ́. ọkùnrin tí ó lọ ń ṣe interview tí Awíkóńkó ń ránṣẹ́ lélẹ́ ló ń sọ̀rọ̀ yìí ó ń sọ gbogbo àwọn part tí mo ti ṣe tẹ́lẹ̀ nítorí ẹ̀ mo ṣe ń fast forward ẹ̀ but níbi báyìí ló ti ń sọ ibi tí Awíkóńkó ti sọ pé ó jí owó ìyá pé ó fi fóònù yára data 5,000 níbi báyìí tó ń ṣàlàyé àti obìnrin tán jọ lọ tó níyẹn náà jí 10,000 yá. I don't want to talk about that. But the main point tẹ́mi wá sọ̀rọ̀ lé lórí. ìyá olórí burúkú òde sọ fún wọn bí wọ́n ti ṣe ìjọba pé ìyá tó ṣe fídíò ṣe ń gẹ̀tì mi ìyá tó ṣe fídíò náà. ìyá Yẹ́misí Òbe ìyàwó Olúalọ́ ni máa yí ń pè lórí burúkú o kẹ́ ẹ lè mọ̀ bí ayé ṣe rí. ìyá arúgbó yẹn ni bọ̀bọ́ yí ń pè lórí burúkú òun ló lọ ṣe interview fún wọn o ẹ máa gbọ́ lọ. pé kọ́mọ Nàìjíríà dájú pé èmi kọ́ ló gbówó o èmi kò ní bẹ́ẹ̀. ẹ wá dáhùn ìbéèrè méjì sọ fún mi. ó ní eventually wọ́n find out ní MTN office wípé bọ̀bọ́ yìí Kọ́láwọlé kọ́ ló jí owó ìyá pé bọ̀ tó yẹ kí ìyá padà sọ̀rọ̀ pé kì í ṣòun ló ń jówó yẹ kí ìyá padà sọ̀rọ̀ ní orí social media pé bọ̀ tí ìyá ò sọ̀rọ̀ rísì tó ṣe ń pe ìyá àgbàlagbà yẹn lórí burúkú nìyẹn ẹ máa gbọ́. padà síbẹ̀ yẹn mo rántí pé mi ti sọ nílẹ̀ tán so ẹ padà bèrè ní ìfẹ́ bèrè sí sá. ohun tí mo béèrè ni wípé Rótìmí Daniel a gbọ́ wípé ìgbà tó gbéṣẹ́ fún yín pípẹ́ ọ̀sọ́dọ̀ dá yẹn ó sanwó iṣẹ́ fún yín. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni wípé Bíbélì ní gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni ó bá kọ́ fún mi ní nǹkan tí ẹ̀rí ẹ̀ fi ń pa mí ṣe rí látìgbà tẹ́mi àti ẹ̀ ti mọ́ra ó sọ pé ó máa ń san owó ọmọ mi tí wọ́n bá fẹ́ lọ́wọ́ ọmọ mi ó máa ń fún lówó. mo ń tọ́ ẹ̀ láti. Rótìmí Daniel níṣẹ́. ìyàwó ọ̀dọ́ ìjọba báwo máa gbogbo àwọn blogger ṣe wèrè nígbà míì they don't know how to present issue they don't know how to follow issue okay for instance ìyá ń sọ fún àwa ní ìjẹ́rìí tá a tún lọ bẹ̀rẹ̀ pé mo ní màmá mo ní ìṣègbè sọ́jà ẹ̀pẹ́ ìkọlẹ̀ gbèsè ọmọ olóṣèlú ó ní ẹ̀hún kọ́ níbẹ̀ tó ọmọ òní ọlọ́mọ yìí ó ní Dayọ̀ tó wà ní London jẹ́bá dẹ̀ fọ́ lóò program olórí burúkú wèrè láti ilẹ̀ ó máa ń sọ. ṣe ti ń gbọ́ màmá lòun kọ́ lòun rán Awíkóńkó níṣẹ́ pé ọmọ òun tó wà ní London ni ló ránṣẹ́ but now màmá tún ti ń sọ pé anybody ò lè wá interview àwọn àfi tó bá jẹ́ Awíkóńkó nobody tó gbogbo àwọn tó ń lọ láti interview màmá ò fún wọn ní opportunity yẹn mọ́ àti ẹ̀gbọ́n Ìyábọ̀ Òbe èyí fún kẹ́yìn náà kò fún anybody ní opportunity láti interview wọn except tó bá jẹ́ látọ̀dọ̀ Fàájà látọ̀dọ̀ Rótìmí Daniels kí ni ìtún ti. ẹ jágbọ́. ní my two náà ṣe lọ jàmàlà mi ò rẹ gbọ́dọ̀ yẹn rí ọ̀rẹ́ wà bí ẹ̀ṣẹ̀ olóòtú mọ̀ látàrí alálùbọ̀ ní ẹgbẹ́ tó wà Nàìjíríà oníṣòwò ọ̀rẹ́ òní oníṣòwò dẹ́lẹ̀ bèrè ọ̀rẹ́ ìyá olórí burúkú wa sọ wípé Dayọ̀ ló gbéṣẹ́ fún olóòrẹ́ Rótìmí Daniel nípa tọmọlá nílùú òyìnbó ẹgbẹ́ òkìdé ibo Awíkóńkó ti sọ́rí pé òun ọmọ màmá kọ̀ọ̀kan nílùú òyìnbó kò mẹ́ṣẹ̀ rí o. nǹkan tí mo fi sọ̀rọ̀ àwọn blogger onírànù nìyẹn tó ọmọ bọ́n ṣe máa kápù iṣu ìfẹ́ fún kọ̀ọ̀nà ńlé èmi sì mo rẹ́ẹ̀dì mo ti sọ́mu sọ́fẹ́ nìkan mo fẹ́ máa ṣe èmi kò fẹ́ máa ṣe fúgbà ṣẹ́rí bí Awíkóńkó ṣe ń ṣe yẹn èmi kò fẹ́ máa ṣe kí máa gbọ́ kẹ̀ kí máa ṣe kí máa ṣe kí náà kọ́ máa tún kọ́ máa tún ṣe ó rí pé kò sí kírísà kankan tó ń rí àyè tó ń ráyè dáhùn lóda dáadáa ẹ̀dẹ̀ mo fẹ́ máa fún kọ́ńbà tó kọ́ńbà lórí mo ti di wípé abanijẹ́ ni. ẹ jẹ́ kí mi béèrè lọ́wọ́ yìí. ẹ jẹ́ kí mi béèrè lọ́wọ́ yìí. lẹ́nu ìgbà tí ẹ bá Rótìmí Daniel Awíkóńkó rìn pẹ̀lú ìgbésẹ̀ àti àwọn ìrìn àti ọ̀rọ̀ bàbá Olúalọ́ ẹ jẹ́ béèrè bá nínú ọ̀rọ̀ ìyá ìyàwó Olúalọ́ ìyá Ìyábọ̀ ṣé lóòótọ́ ni wọ́n wọ́ ọmọ wọn. mo fẹ́ kẹ́ gbọ́ ibi báyìí. ṣe ibi tẹ́yọ̀ sí. Ọlọ́run àbẹ̀. Ọlọ́run àbẹ̀ o. ṣe nígbà tí a lọ sọ́dọ̀ màmá for the first time àkọ́kọ́ màmá gbé wa lọ́dọ̀ mi. ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ gbọ́ ibi báyìí dáadáa ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin olóye kẹ́yìn náà wá sọ kí ni àkíyèsí tẹ́ ẹ ṣe nípa ọ̀rọ̀ tí ọkùnrin yìí sọ kẹ́ ẹ fi sínú comment section ẹ ṣé. jọ ó ní òun ṣáàjì fóònù ń bẹ wá ṣe tí méjọ tán business woman tájọ lọ yẹn wá ní màmá ṣé kò sí fọ́tò wedding kankan lọ́wọ́ yín ni àbí méjọ ó bẹ lọ méjọ ní kò sí lọ́wọ́ níbẹ̀ ó máa ń rí lórí fóònù màmá yẹn ibi tó ti jọ ya fọ́tò pẹ̀lú Olúalọ́ àtòun àti ìyàwó àti màmá àwọn àlòkè màmá fóònù nípa ó ní òun ṣáàjọ olúwa lọ́dọ̀ òun kíkà bá débẹ̀ àmà wà máa ṣe tábìlì tì so ìgbà táwa jáde ní géètì mi ọdún wọn ti máa kéètì mi ẹ̀rín wọn kọ papọ̀ ní ọwọ́ di máa kéètì so ẹ mọ̀ kọ́tí àìsàn gbà tí mo bè lọ́wọ́ ẹ̀ náà tí bá parọ́ mọ́ ìyá yẹn ṣẹ́rí ẹ̀mí ẹ̀ mo bìí lórí kíní kan sá wọ́n ní tí ògùn yọba dáyọ̀ lójú ó máa fi ń parí yẹn mo lè fún iná báyàwó mi láti kọ́ láti bí 7 years báyìí ó ti lé 7 years báyìí kó mọ̀ a máa sọ fún yín pé tí dáàdi Daniel bá ti ń pè tó bá ti ń bíbélì kúra tó bá ti ń pè tó ti ń búra lóòótọ́ ló ń sọ ní búra sọ torí mo mọ̀ pé tó bá lọ lógun oṣooṣe nígbà ní búra sọ ní bú náà bá ṣe ń jáde lẹ́nu bí wọ́n á gbé lọ́wọ́ ìyá yẹn mo ní màmá oníṣẹ́ lóòótọ́ lè ti ẹ̀rọ ọmọ ìbásọ̀rọ̀ náà ó ní lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀wọ̀n nípa ọjọ́ mẹ́ta ọ̀rọ̀ iná ṣẹlẹ̀ ní tó ń sọ̀rọ̀ ó sọnù kò sọnù yìí ó láwọn ẹ̀gbọ́n rẹ̀ fọpọ́n rí bá sọ̀rọ̀. ṣé ń gbọ́ màmá ní àwọn ẹ̀gbọ́n ẹ̀ sọ pé wọ́n ń rí bá sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nígbà tí ọ̀rọ̀ ó sọnù kò sọnù yìí ṣẹlẹ̀ léyìí tí mo sọ níbẹ̀rẹ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ẹ̀gbọ́n Yẹ́misí wọ́n ṣẹ̀ṣẹ̀ reach out sí màmá wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ fún màmá wọn pé Yẹ́misí wà òkè ó wà dáadáa ẹ lọ jókòó jẹ́ ẹ yé pariwo lórí social media
nǹkan tí ò ṣẹlẹ̀ ẹ yé sọ pé ó ṣẹlẹ̀. Àkíyèsí tí mo ṣe nìyẹn, mo sì wá ṣàkíyèsí mi wípé ó dàbí ẹni pé àwọn ọmọ màmá yẹn àwọn kan ò bá màmá sọ̀rọ̀ mọ́. Ìdí tí wọ́n fi bá màmá wọn sọ̀rọ̀ mọ́ mi ò mọ̀. Torí màmá sọ nínú interview kan tí mo rí, tí bá rí fídíò yẹn mo sì máa gbé wá, tí màmá sọ wípé ibi tán ti bi màmá léèrè, màmá ní àwọn yẹn fi wọ́n sílẹ̀, òun ò ní nǹkan kan bá wọn ṣe, àwọn ọmọ màmá nìyẹn. Léyìí tó fi hàn wípé màmá àti àwọn ọmọ wọn kan wọn àárín wọn ògún, ó ṣeéṣe kó jẹ́ nítorí ọ̀rọ̀ Ìyábọ̀ Òbé o. Ẹ já máa gbọ́ ìfẹ́ mi sọ. Tí mo ti bá láyẹn sọ̀rọ̀, tí mo ti bá ẹ̀gbọ́n sọ̀rọ̀, ẹ̀rù tún láwọn dá sí àwọn kan tí mo bá sọ̀rọ̀. Ẹ dẹ̀ mọ̀ wọ́n ní ayẹ bí ọmọ mẹ́jọ sáà. Àìjọ ló bí Rachel Ìyábọ̀ ní àdìtẹ́. Then at least ó dàbí pé mẹ́ta wà lábúrọ̀dù. Ǹjẹ́ mọ̀ pé ó ní kan tá à ń bá sọ̀rọ̀ kan gbàdá lọ sí FMC. Ǹjẹ́ mọ̀ pé yẹn ní wọ́n máa pè wọ́n sí kó máa pè jáde pé ẹ̀gbọ́n wọn pé àwọn ọmọ kò wà bí bẹ́ẹ̀ àwọn tún màmá ló ti sọ pé wọ́n wà. Ṣé ẹ gbọ́? Wọ́n ní ẹ̀gbẹ́ ẹ̀ kan táwọn pè, ó ní kán má pè wọ́n sí ọ̀rọ̀ yẹn rárá, ṣùgbọ́n àwọn mọ̀ pé Yẹ́misí wà, màmá àwọn ló ń wà. Mo rò pé ọ̀rọ̀ yẹn ó yé wa, ó ń fi hàn wá pé àwọn yẹn ń bá àbúrò wọn sọ̀rọ̀. Màmá ni ò bá sọ̀rọ̀, òun ni ò fẹ́ bá màmá ẹ̀ sọ̀rọ̀. Ìdí tí ò ṣe fẹ́ bá màmá ẹ̀ sọ̀rọ̀ àmọ́ kò kàn wá. Ṣùgbọ́n àwọn tó ń ṣiṣẹ́ lórí ẹ̀, wọ́n lè lọ ṣe research wọn lórí ẹ̀, wọ́n lè ṣe findings wọn lórí ẹ̀ kàn mọ́. Ìdí tí Yẹ́misí Òbí ò ṣe fẹ́ bá màmá ẹ̀ sọ̀rọ̀ àti ẹ̀gbẹ́ ẹ̀ Fúnkẹ́ tó fi jẹ́ pé àwọn yẹn náà ń bọ́ sórí social media, I don't know it. Ẹ já gbọ́. Ìkànnì ọmọ aníṣẹ́ yẹn pé bẹ̀rẹ̀ wá interview ẹ̀ lẹ́kọ̀ọ́ onírọ̀ àyọ̀ jẹ́ mo fẹ́ kí wá wá àwọn tó wà lábúrò yẹn tó ń jọ́kùn tó ń jẹ́kùn fún. Ṣé mo pé ọ̀rọ̀ yìí ṣe báyìí mo fẹ́ sọ pé kò sí country tó sí gbọ́rọ̀ yìí tó sí gbọ́rọ̀ Kò sí gbogbo àgbáyé gbọ́. now ẹja ṣe báyìí then àwọn ẹ̀gbọ́n yìí á dẹ̀ wá kíkún wọn wá keep silent torí pé wọ́n jẹ́ fún tí wọ́n gbúrú ẹ̀ rárá who dey come out. Àbí wọ́n sọ̀rọ̀ náà. They will talk to the bloggers over there in abroad to help them out that they really want to see people because àwọn èèyàn ọpọlọ ṣe kọ́ máa lo sentiment kọ́ máa lo orí burúkú tí wọ́n èrò ti dàrẹ́ ẹ̀ lò who does that. Ṣẹ́gun yìí àbúrò so those siblings are talking to. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ ṣé o, Fatima Bọ́lá Rahim mo kí yín, Sherifat Queen ẹ ṣé o, Esther Tóyìn Àbáyọ̀mí Fadéjù ẹ ṣé mà, Alhaja Ìjìdé Benson thank you for watching, Monísọ́lá Ògúnmọ́dẹ́dẹ́ thank you, Balógun Lydia Ladiya ẹ ṣé, Mojísọ́lá Dáwọ́dù thank you for joining, Jarinat Ìdòwú thank you, Jacob Abániṣe I so appreciate all of you, thank you for watching. Ẹ já máa gbọ́ ibi tí mo fẹ́ parí ọ̀rọ̀ mi sí. To that lady but the people wey wọ́n ṣe fi ìjọba mọ́ fún ìyá ni wípé they believe that mama ti jẹ fọ́ in which I believe pé mama máa ṣe kí ni ó máa tún fẹ́ kí ẹ mọ̀ kí mama bẹ̀rẹ̀ ń bí pé kí bàbá ọ̀nà lọ́jọ́ kí ìjà parí ẹ bá gbọ́ kí ni ẹ lọ. Ṣé àmọ́ pé mi náà sọ̀rọ̀? Àwọn kí lórúkọ àwọn àbúrò tó àwọn ẹ̀gbọ́n tó kù tó ṣe bẹ́ẹ̀ yẹn wọn ò fẹ́ kọ́ tẹ́ra mọ́ orí. Òun sọ pé ó dàbí pé àwọn ẹ̀gbọ́n tó kù ò fẹ́ kí Olúalọ́ àtìyàwó ẹ̀ fẹ́ra wọn mọ́, wọn fẹ́ kó padà sọ́dọ̀ ọkọ ẹ̀. Ìtorí ìyẹn ni ó ṣe blọọkì màmá pé màmá máa bẹ̀ pé kó padà sọ́dọ̀ ọkọ ẹ̀, kò dẹ̀ fẹ́ kí màmá put pressure pé kó ń padà sọ́dọ̀ ọkọ léun lórí. Ìdí tó ṣe blọọkì màmá nìyẹn, mi ò mọ̀ bóyá ó rí bẹ́ẹ̀ o, à ń gbé sọ́tún à ń gbé sósì ni o, pé ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn. Ó ṣeé ṣe kó jẹ́ bẹ́ẹ̀ pé màmá ń wà lé lọ́rùn pé padà sọ́dọ̀ ọkọ ẹ, má bọ́ ọkọ ẹ jà. Ó ṣeé ṣe ẹni tó ń lọ ṣe tàbí fún wọn ló ń sọ nǹkan yẹn, ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀. Ẹ já gbọ́. Ìṣù wà ní marriage yẹn ṣẹ́kẹ́sì ẹ̀bẹ̀ kò dẹ́ ṣe tuntun. So ń sìn àwọn yẹn sì báyìí wọn wà fẹ́ kí màmá ní access sí tí wọ́n pẹ́ bàbá máa ní access sí ó máa ń dandan kó padà sọ́dọ̀ ọkọ ẹ̀ pé wọ́n jọ ọbẹ̀ kò sí nǹkan tó ṣe Ìyábọ̀ Yẹ́misí òbí sà. Gẹ́gẹ́ bí nǹkan tó ṣe kí tẹ́ fi wò ó olùpẹ̀ wà nù fíìmù yẹn. Mo ní kò sí nǹkan tó ṣe ìbára lọ́dọ̀ àwọn ìbára báwọn ẹbí sọ̀tà lọ sí kìíní kò sí nǹkan tó ṣe. Bẹ́ẹ̀ pé ìtẹ́rí invisible ẹ̀ tó wà kìíní ẹ̀ tí ó visible yẹn ni pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ ń gbúrú ẹ̀ wọ́n dẹ̀ ń jẹ́ kó wà lábẹ́ àbẹ́ bẹ́ẹ̀ mi ṣe ń wo màmá bí màmá yìí ṣe ń sọ̀rọ̀ yìí ó kẹ́ oríjọ́ tí wọ́n ní bàtà sọ̀nù lórí kí màmá àwọn arúgbó kó send 20,000 sí. Wọ́n tún sọ pé kó sọ̀rọ̀ kan pé ẹ̀wọ̀n sí ìdíkìní yẹn ó ṣe ìyàtọ̀ sọ ìyẹn tó wá béèrè ó ní bọ́ọ̀sì ẹni 50,000 sẹ́ǹtì sí owó kí náà sẹ́ǹtì sí. Ìyẹn ni àwọn yòókù fún ìyá ìlówó regularly. Ó tún fún ní 50,000 again. Ṣé ẹ wá lè sọ pé owó tó ń fún màmá ló jẹ́ kí màmá máa sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ sí orí social media? Ṣá lè sọ bẹ́ẹ̀? Ṣé bí ń pa màmá ni ebi ò pa màmá yẹn, ebi ò pa wọn bẹ̀ tí wọ́n fẹ́ rí ọmọ wọn, bẹ́ẹ̀ ni ó dẹ̀ yẹ kán rí ọmọ wọn. Mi ní play jù báyìí lọ, ó sì kù bẹ́ẹ̀ kókó tí mo fẹ́ lò òun láti gbọ́ yẹn. Ìyábọ̀ Òbí ò sọnù, ó wà níbì kan tó feel pé òun ò fẹ́ yọjú sí màmá òun, ó feel pé kò necessary kóun yọjú sí ẹ̀gbọ́n òun, ṣùgbọ́n àwọn ẹ̀gbọ́n ẹ̀ kan wọ́n ń bá sọ̀rọ̀, wọ́n mọ̀ pé wà ní àlàáfíà àti òun àti àwọn ọmọ ẹ̀. Ìbéèrè mi tí mo wá fẹ́ fi parí ẹ̀ tí mo sọ ni pé ṣé ọwọ́ Prophet Olúalọ́ ló yẹ kí màmá ti béèrè Ìyábọ̀ Òbé? Nítorí nǹkan tá a gbọ́ yìí pẹ̀lú nǹkan tá a gbọ́ nínú fídíò yìí àbí nínú ọ́díò yìí, ẹ jẹ́ ká fi òye gbé gbogbo àwọn èèyàn tá a bá mọ̀ yìí pé lóòótọ́ a ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn tí ó dẹ̀ jẹ́ wípé a kì í wà sentimental. Pẹ̀lú nǹkan tá a gbọ́ yìí, ṣé màmá tó ń wá Ìyábọ̀ Òbé, ṣé ọwọ́ Olúalọ́ ló yẹ kán ti béèrè àbí kán lọ béèrè lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n ẹ̀ tí màmá sọ pé wọ́n ń bá sọ̀rọ̀,
àwọn ẹgbẹ́ tí wọ́n bá màmá sọ̀rọ̀ pé Ìyábọ̀ Òbé wà kí ló dé tí màmá ò ṣe so mọ́ wọn nígbà tẹ́ni tó ṣe interview fún màmá mi ní fídíò yẹn lọ́wọ́ ń síbẹ̀ mo ti rí tí bàbá akéwì yẹn lọ ṣe interview fún màmá ní ìyẹn ní màmá kí ló dé ṣe bá àwọn ẹgbẹ́ ẹ̀ tí wọ́n sọ fún yín pé ó wà yẹn sọ̀rọ̀ màmá ní òun ò kì ní nǹkan kan bá àwọn yẹn ṣe ń tiwọn o màmá ń pẹ́ sọ ń bẹ̀ yẹn ẹ lọ wo fídíò yẹn I will bring it ẹ lọ wo màmá pẹ́ sọ ń bẹ̀ yẹn so ó ní mo fi ń béèrè pé ṣé ọwọ́ Prophet Olúalọ́ ló yẹ kí màmá ti béèrè Ìyábọ̀ Òbé àbí kán lọ bi àwọn ọmọ wọn léèrè pé níbo làbúrò yín wà àbí kán sunkún sí àwọn ọmọ wọn tó kù lọ́rùn wípé ẹ bá mi wá Ìyábọ̀ Òbé síta ẹ bá mi wá ọmọ mi síta ọmọ tí mo ru oyún ẹ̀ kiri fún iye ìgbà tó bá wù kó fi ru oyún ẹ̀ tí mo ṣe wàhálà kí n tó bí ọmọ tí mo ṣe wàhálà kí ó tó dàgbà kó tó dẹni tó lọ́kọ níbo ló wà kí màmá máa sunkún sí àwọn ọmọ ọlọ́run pé àbúrò yín mà ní mo máa jọ jẹjẹ lé yín lórí mà ní níbo ló wà ẹ bá mi wá jáde kí màmá máa sunkún sí àwọn ọmọ ọlọ́run bẹ́ẹ̀ mo rò yí pé tí màmá bá ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ wọn tó kù yẹn wọ́n máa produce Ìyábọ̀ Òbé jáde wọ́n máa produce ẹ̀ jáde fún màmá bet ara nǹkan tí gbogbo wọn ò ṣe bá màmá sọ̀rọ̀ nìyẹn wọn ò fẹ́ kí màmá put pressure lé àwọn lọ́rùn pé káwọn wá jáde màmá ìdí tí mo ṣe wá sọ pé ṣé Prophet Olúalọ́ ló yẹ kí màmá máa béèrè Ìyábọ̀ Òbé lọ́wọ́ ẹ̀ nígbà tí màmá ìyàwó wọ́n lè bi ọkọ léèrè pé níbo ni ìyàwó ẹ̀ wà bẹ́ẹ̀ ni alright bẹ́ẹ̀ nítorí pé màmá sọ pé Olúalọ́ ti sọ fáwọn pé àwọn ti kọra àwọn wọ́n sí papọ̀ mọ́ so màmá ní láti lọ béèrè lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n Ìyábọ̀ Òbé pé níbo làbúrò yín wà mo fẹ́ bá sọ̀rọ̀ mo fẹ́ rí ẹ jẹ́ n bá sọ̀rọ̀ kì í ṣe Olúalọ́ ló kàn mọ́ fine wọ́n lè máa bá sọ̀rọ̀ àsọkọ ọmọ wọn tí wọ́n dẹ̀ fẹ́ kíjà ó parí right màmá fẹ́ kíjà parí wọ́n lè máa bá Olúalọ́ sọ̀rọ̀ kó dẹ̀ jẹ́ ọ̀rọ̀ tó máa sọ nínú ilé kì í ṣe ọ̀rọ̀ ìta wọ́n lè máa bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí màmá àgbàlagbà tọmọ wọn ti fẹ́ tí ìdàyèdè ṣẹlẹ̀ láàrin wọn tẹ̀lé fẹ́ kí ọ̀rọ̀ yẹn parí màmá máa bá prophet sọ̀rọ̀ ọ̀rọ̀ inú ilé wẹ́ẹ̀ àti rí fídíò bí tí màmá ti ní àwọn máa ń lọ síbẹ̀ pé wọn kì í fáwọn ní time pé táwọn bá ti ń pẹ́ jù wọ́n máa ní káwọn máa lọ well for reason for Olúalọ́ to be doing that to mama Olúalọ́ did not want to have long conversation with her torí wọ́n mọ̀ pé táwọn bá ń bá wọn sọ̀rọ̀ tó gùn jù màmá máa bring ọ̀rọ̀ reunion ọmọ wọn àti Olúalọ́ papọ̀ that is my own observation mi ni gbogbo àtàwọn bí mo mọ̀ pé àgbàlagbà ni wá àdẹ̀lọ́gbọ́n alóye a lè máa ronú nípa nǹkan ká mọ bí tí nǹkan ń lọ ká mọ bí tó máa forí sọ gbogbo ala ní òye a lè fojú wò bẹ́ẹ̀ mi ṣe wò nìyẹn o Prophet Olúalọ́ fẹ́ fún màmá ní ààyè láti máa bá wọn sọ̀rọ̀ púpọ̀ ó ní màmá fi ń sọ nínú fídíò kan pé ó sọ pé kóun máa pè òun ni kóun yé wá Olúalọ́ tẹ̀ máa ń gbé kọ́ lòun tẹ́lẹ̀ ó ní àmọ́ ní ìsìn lẹ́nu ìgbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ Olúalọ́ ò gbé kọ́ lòun mọ́ torí pé Olúalọ́ rí màmá pé wọ́n máa put pressure bí àwọn ọmọ màmá bí àwọn náà ṣe ń sá fún màmá mo fẹ́ kẹ́yìn èèyàn kẹ́ gbọ́ mi dáadáa o àwọn ọmọ tí màmá bí nínú gangan wọ́n ń sá fún màmá wọn ò fẹ́ bá màmá sọ̀rọ̀ except èyí fún kẹ́yìn tóun àti màmá jọ ń grant tàbí lórí ọ̀rọ̀ yìí nìkan bí mo dẹ̀ ṣe gbọ́ bàbá tó jẹ́ bàbá tó kú fún Ìyábọ̀ ní bàbá ìyẹn náà owó tí wọ́n fún gan kò gbà lọ́wọ́ wọn wọ́n ní kò gbowó tí Fàájà Nation fi ránṣẹ́ kò gbà torí pé gbogbo wọn ti mọ ibi tí ọ̀rọ̀ yẹn wà tí wọn dẹ̀ ṣe tán láti gbé sí orí social media bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo àwọn bàbá yẹn ti mọ ibi tí àwọn tó kù fún Yẹ́misí Òbé ní bàbá wọ́n ti mọ ibi tí ọ̀rọ̀ yẹn wà wọ́n ní bàbá yẹn ò gbowó bàbá yẹn kọ̀ ó lòun ní sign petition tí wọ́n ní kó sign Rótìmí ní kó sign petition against Olúalọ́ bàbá yẹn ò sign léyìí tó ń fi hàn wá nínú ìwòye ti tèmi o pé àwọn bàbá yẹn àwọn family yẹn ti mọ in tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn ò ṣetán láti sọ lórí afẹ́fẹ́ tó bá wá jẹ́ pé wọ́n rí Olúalọ́ bí ẹni pé ó ṣe nǹkan tí ò dá fọ́mọ wọn mi ò rò pé wọ́n máa dákẹ́ bẹ́yẹn tó bá jẹ́ pé wọ́n rí Prophet Olúalọ́ bí ẹni tó jẹ́ pé nǹkan tó ṣe fọ́mọ wọn ò dá tó bá rí bí ẹni pé ó fọmọ wọn ṣẹ́ṣó àbó fọmọ wọn ra ògo fúnra ẹ̀ àbó fọmọ wọn ra òkìkí fúnra ẹ̀ bí wọ́n ṣe insinuate àwọn bàbá yẹn ò ní dákẹ́ bẹ́ẹ̀ wọ́n ní bàbá yẹn kọ̀ láti sign petition bọ̀bọ̀ yẹn nínú interview yẹn tó tẹ̀síwájú ó lóun dọ̀bálẹ̀ fún bàbá yẹn nígbà tó tún sign petition yẹn tán ó tún ní kan lọ yọ kúrò pé òun ò sign ó lóun ò sign kan lọ yọ kúrò torí pé nígbà tí wọ́n rí òdodo ọ̀rọ̀ wọ́n wá rí pé kò yẹ káwọn ṣe nǹkan yìí wọ́n wá mute wọ́n dákẹ́ ṣùgbọ́n wọn ṣetán láti sọ sí orí social media wọn ṣetán láti gbé síta ìdí nìyẹn tó fi jẹ́ pé tá a bá ti ń sọ̀rọ̀ tá a bá ti ń rí ọ̀rọ̀ tá à ń gbé wá sórí social media ọ̀rọ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ family oní family ká rọra handle ẹ̀ bí pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ká handle ẹ̀ ká má handle ẹ̀ bí adájọ́ kí á má handle ẹ̀ bí adájọ́ ká má bàa
dá ẹni tí ò yẹ ká dá lẹ́jọ́ ká má bàa dá lẹ́jọ́. Ó ṣe é ṣe pé nǹkan tó fàjà Prophet Olúalọ́ àti ìyàwó wọn bóyá ọkọ ló jẹ̀bi mi ò mọ̀, bóyá ìyàwó ló jẹ̀bi mi ò mọ̀, àtayébáyé lọ́kọ àti ìyàwó sì ti máa ń jà ni wọ́n ti máa ń ní gbólóhùn àsọ. Àtayébáyé gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tá à ń rí lórí afẹ́fẹ́ tó ń sọ̀rọ̀ òun kálukú wọn ló ní àwọn àti ìyàwó àtọkọ wọn nulẹ̀ tán máa ń ní issues. Ṣùgbọ́n ibi títí wọ́n forí sọ àmọ́ reason wọn sì ṣetán láti sọ fún wa. Kí wá ló dé? I can see Rotimi Daniels pé wọ́n ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yẹn. Inú mi dẹ̀ dùn pé wọ́n fẹ́ expose àwọn fake prophets. It's a good thing. Wọ́n fẹ́ tú àṣírí àwọn wòlíì èké. But màá tún rọ Faja Nation pé ẹ jọ̀ọ́ ẹ fi ọgbọ́n Ọlọ́run ṣe. Ẹ ṣe pẹ̀lú ọgbọ́n Ọlọ́run. Ọlọ́run á dẹ̀ tì yín lẹ́yìn. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ẹ fọgbọ́n Ọlọ́run ṣe. Mi ìfẹ́ kẹ́ ẹ ṣẹ̀ sí ibi tí ò yẹ kẹ́ ẹ ṣẹ̀ sí. Mi ìfẹ́ kí ẹ wá ṣe tán bẹ́ẹ̀ ṣe ti múra kankan. Tẹ́ ń ṣe pé àwọn èpè kàbìtìkàbìtì yẹn tẹ́ ń ṣẹ́ yẹn. Mi ìfẹ́ kó wá dọjọ́ iwájú kẹ́ wá padà wá sórí social media pé Prophet Olúalọ́ o wọ́n ṣe nǹkan tẹ́ ní wọ́n ṣe tàbí nǹkan tẹ́ ń àlẹ́jì wọn fún pé kò rí bẹ́ẹ̀. Ṣé mọ̀ ìyẹn máa jẹ́ nǹkan ìtìjú. Á jẹ́ nǹkan ìtìjú. Á jẹ́ nǹkan tí a máa wò pé well it will be good téèyàn bá lè sọ mọ́ encourage láti jáde pé bet kẹ́ wá wo gbogbo àwọn ìpín ńlá ńlá tẹ́ ti ṣẹ́ yẹn báwo ni ó ṣe rí? Báwo ni yóò ṣe rí? Ní fẹ́ kí nǹkan tí ó kàn wá lọ́wọ́ tí ó kàn wá lẹ́sẹ̀ kó wá jẹ́ pé òun yóò wá ṣokùnfà ìdààmú ayé tiwa. Mi ìgbàdúrà pé kí nǹkan tí ò dá ṣẹlẹ̀ sí yín o. Ẹ try láti gbọ́ àlàyé mi yékéyéké. Gbogbo nǹkan a ní láti máa fi bẹ̀rù Ọlọ́run sí, a ní láti máa wádìí ọ̀rọ̀ dáadáa. Tẹ́ ẹ bá wádìí gan àwọn nǹkan níwà táwọn èèyàn máa manipulate honestly. Àwọn nǹkan táwọn èèyàn máa manipulate wa just because táwọn èèyàn fẹ́ gbé ẹnìkan ṣubú, they know how to manipulate things so that people will see it as if that person nǹkan tí wọ́n sọ pé nìyẹn ṣe lóòótọ́ ló ṣe. Àbí ṣáà àti ìrírí nínú ayé yìí ni. Ṣé àti ìrírí nínú ayé yìí nǹkan tí àwọn èèyàn tí wọ́n fẹ́ nítorí pé wọ́n fẹ́ parọ́ mẹ́nìkan wọ́n á wá lọ ṣe nǹkan tí yóò jọ pé ẹnìyẹn ṣe lóòótọ́ táwọn èèyàn fi believe pé lóòótọ́ ló ṣe. Gbogbo àwọn fídíò tán ti ń play nípa Prophet Olúalọ́ tèmi ti ń rí wọ́n tún sọ̀rọ̀ pa lady kan sí pé lady kan ó wà níbì kan ó lọ́mọ méjì pé ó mọ kinní kan pé Olúalọ́ ó ṣe kinní kan. Ẹ jẹ́ ká rí àwọn ẹ̀rí tó ṣe gbámú honestly ẹ̀rí tó ṣe gbámú tí ì ṣe pé a máa sọ pé àbí bákan ẹ̀rí tó ṣe gbámú tó gbámú gidi tí a fi lè sọ pé máa yí o àbí ìránṣẹ́ Ọlọ́run yìí ó ṣe báyìí tàbó ṣe lè àbó ṣe tọ̀hún tó yẹ pé àwọn gan ò ní lè bọ́ ń bẹ̀. Ẹ wo ìgbà tí ọmọ bọ̀bọ̀ kan báyìí tán pa recently this year náà ni Quadri tó lọ church ìṣẹ̀lẹ̀ tó ń lọ tó sọ fún girlfriend ẹ̀ pé òun lọ sí báyìí tó débẹ̀ ẹgbẹ́ church yẹn ni wọ́n padà ti rí òkú bọ̀bọ̀ yẹn lóòótọ́. Meanwhile wọ́n ti insinuate pé àyíká ni wọ́n gbé bọ̀bọ̀ yẹn sí tí àti ìrádájú bọ̀ eventually wọ́n padà rí òkú bọ̀bọ̀ yẹn ní ẹgbẹ́ ilé ìjọsìn yẹn. Ṣé ẹ pé kan nìyẹn but bóyá pastor yẹn ló ṣiṣẹ́ yẹn o eventually wọ́n mọ̀ pé pastor yẹn gan kọ́ ló ṣiṣẹ́ yẹn pé àwọn kan tán wá sínú ilé ìsìn yẹn ni wá lọ ń lò tán lọ fún ṣe ìpàdé òkùnkùn. Bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ yẹn jọ ti pastor church yẹn olùṣọ́nà lò ní church wọn ọ̀rọ̀ yẹn jọ ti wòlíì yẹn but eventually àwọn kan ni wọ́n lọ lo àyíká yẹn fún iṣẹ́ ẹbí meanwhile olùṣọ́kọ́ ló ṣiṣẹ́ ẹbí. Bẹ́ẹ̀ ṣé ẹ rí pé jọra wọn èmi kàn ń pe àkíyèsí wá sí ni. Ṣé ẹ rí pé jọra wọn báwo lolùṣọ́ yẹn ṣe fẹ́ bọ́ nínú ọ̀ràn yẹn tí kò bá mọ̀ bẹ́ẹ̀ ní tòótọ́ báwo ló ṣe fẹ́ bọ́ ń bẹ̀ kò lè bọ́ torí pé ó ti wé mọ́ olùṣọ́ yẹn. Ohun tí mo fẹ́ kí àwọn Faja Nation náà kí wọ́n ṣàkíyèsí ni kán ṣàkíyèsí ẹ̀ kán fi ìfarabalẹ̀ ṣe kán fi sùúrù ṣe èpè yẹn kọ́ ni ó máa tú àṣírí tàbí tó máa expose. Kábíyà má ṣe pé torí pé ẹ ti ń sọ̀rọ̀ yìí o pé dandan kẹ́ ẹ ṣàṣọ pé ẹni ló ṣe ni no ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kó òtítọ́ kó fojú hàn. Èmi lè gbàgbọ́ pé láìpẹ́ yìí òtítọ́ máa fojú hàn ìmọ́lẹ̀ máa tàn àṣírí á tú léyìí tó jẹ́ pé Grace Adédòkun Ajíbádé thank you ma adúpẹ́ o Ọlánìkẹ́ Ibrahim ẹ ṣé thank you for watching Adéyẹmí Ojúọlápé thank you for watching Esther Tóyìn Ayọ̀bámi Àbáyọ̀mí thank you Wùmí Bánjọ thank you for watching Alájà Èjìdé Benson ẹ ṣé ma Lára Odùyà I may not pronounce it very well thank you for watching for everybody that is watching thank you. So bí mo ṣe sọ fún wa ibi tí mo fẹ́ parí ọ̀rọ̀ yẹn sí ṣé ọwọ́ Prophet Olúalọ́ ló yẹ kí màmá ti béèrè Ìyábọ̀ Òbí tó bá yẹ pé wọ́n jà tí wọ́n kọ́ra wọn tí wọ́n jọ ń gbé tí wọ́n fi rí ọmọ wọn mọ́ màmá lè béèrè ọwọ́ ẹ̀ ni wọ́n á ti béèrè ṣùgbọ́n torí pé màmá ti mọ̀ wípé wọ́n sì mọ́ wọ́n ti kọ́ra wọn mo rò pé yẹ kí màmá wọ́n mọ the right source àwọn ẹ̀gbọ́n ẹ̀ ló yẹ kán lọ bá àwọn ẹ̀gbọ́n ẹ̀ now tí màmá bá wá fẹ́ kí Prophet Olúalọ́ ràn àwọn lọ́wọ́ láti rí Ìyábọ̀ Òbí mo rò pé kò ń ṣe pé kí màmá bọ́ síta wá bà Prophet Olúalọ́ jẹ́ àwọn ibi tí mò ń parí ẹ̀ sí nìyẹn tí màmá bá fẹ́ ok wọ́n ti kọ́ra wọn sí má bí fine màmá wa nílò ìrànlọ́wọ́ pé kí Prophet Olúalọ́ kó bá òun wá ọmọ òun jáde kó ràn òun lọ́wọ́ ni then
ọ̀rọ̀ tìbínú bí ni ó máa jẹ́. Jọ ọkọ mi, jọ, mo mọ̀ pé ẹ̀ sí mọ́, ṣùgbọ́n ràn mí lọ́wọ́ kí n tiẹ̀ lè rí bá sọ̀rọ̀. Kì í ṣe pé ẹ wá máa bàjẹ́ níta, ẹ wá sórí social media láti máa sọ àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ nípa ẹni yẹn. Èmi rò pé bí màmá ò bá ti ṣe nìyẹn. Èmi rò pé àwọn ọmọ màmá ṣe máa àwọn àgbàlagbà dẹ̀rẹ́, àwọn àgbàlagbà easy láti divert ọkàn wọn, láti move wọn. Ṣé rí àwọn àgbàlagbà nírú age tí màmá wà yẹn. Tán bá sọ̀rọ̀ kan sí tó bá dọ̀la, tán bá rẹ́ lómi tó bá tún sọ pé why tẹ́ ṣe màmá máa change ẹ̀. Wọ́n máa change. That is àwọn arúgbó for you. That is àwọn arúgbó for you. So àwọn ọmọ màmá ló yẹ kán dìde láti handle ọ̀rọ̀ yẹn. Àwọn ọmọ wọn ló yẹ kán dìde láti handle ọ̀rọ̀ yẹn. Màmá ẹ má sọ̀rọ̀, àwa máa ṣiṣẹ́ lórí ẹ̀. Because màmá àwọn tó bá lọ interview wọn, ìgbà tó interview màmá ẹ rí pé àwọn tó lọ interview wọn gan ti ọ̀rọ̀ bọ màmá lẹ́nu. If you see the video, wọ́n ti ọ̀rọ̀ bọ̀ wọ́n lẹ́nu. So àgbàlagbà ni wọ́n easy láti yí ọkàn wọn. I don't know how to say it. Ṣé mọ̀? Àwa tá bá ní arúgbó, you understand what I'm saying better. Tẹ́ bá ní arúgbó tí ọmọ kan bá dọ̀dọ̀ màmá sí ló bá ní, "Màmí, báwo lẹ ṣe wá ṣe kíní tẹ́ ṣe kíní yẹn?" Oye, nígbà tó sọ pé kíní kan. Tí ọmọ mi bá tún dé tó bá lọ bá màmá tó bá ní, "Màmá, màmá wọ́n tún go along pẹ̀lú ẹni yẹn." Bí àwọn arúgbó ṣe rí nìyẹn. We cannot blame mama for anything. Lè blame wọn fún nǹkan kan. But àwọn ọmọ wọn lèmi kàn fẹ́ appeal sí. Àwọn ọmọ wọn láti handle ọ̀rọ̀ yẹn so that wọ́n lè caution mama from coming to social media because àwọn ọmọ wọn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ which tí wọ́n ṣetán láti sọ síta sí orí social media. Bóyá wọ́n bá Rotimi Daniels sọ̀rọ̀, I don't know. But Rotimi Daniels ó ń keep ọ̀rọ̀ yẹn, ó fẹ́ jẹ́ pé he want that thing to be within him, his team alone. Kò fẹ́ kí àwọn other bloggers kí wọ́n ní access sí màmá mọ́ àbí sí àwọn family yẹn mọ́. Whichever, àwọn ọmọ màmá kan handle ọ̀rọ̀ yẹn so that àwọn èèyàn lè mọ òtítọ́ ibẹ̀ so that àwọn èèyàn ní máa drag ẹni tí ò yẹ kán drag. Wọ́n ní máa drag ẹni tí ò yẹ kán drag. Prophet tó bá ṣe nǹkan tí ò dá gbé wọn síta. Bí mo ṣe máa ń sọ, I'm a Christian, I'm a child of God by God's grace. I'm not a pastor, but I'm a child of God. So anything tó bá ṣẹlẹ̀ sí àwọn ìránṣẹ́ Ọlọ́run àbí tó bá ṣẹlẹ̀ sí any Christian tó jẹ́ pé bíi pé wọ́n fẹ́ fi àbùkù kan tàbí wọ́n fẹ́ wọ́n lẹ̀ àbí nǹkan tí ò ṣẹlẹ̀ tó fẹ́ sọ pé ṣẹlẹ̀ sí àwọn ìjọ Ọlọ́run tá a bá rí òtítọ́ nípa ẹ̀, we come out and talk about it. Àwa náà ní oore ọ̀fẹ́ láti sọ̀rọ̀ lórí social media. A lè defend ara wa. Bẹ́ẹ̀ ni, tá a bá mọ̀ pé orí òtítọ́ ni o. Lórí òtítọ́, a lè defend ara wa. Tá a bá dẹ̀ rí ara wa tó ṣe nǹkan tí ò dá náà, a lè jáde ká sọ pé eléyìí tẹ́ ṣe yìí kò dá. A lè jáde ká sọ bẹ́ẹ̀. So lórí ọ̀rọ̀ yìí náà, tí ó bá yá, a mọ̀ pé nǹkan tó jẹ́ kíní, a máa rí, ó máa jáde. I know what is really going on, but I want to believe pé Ìyábọ̀ Òbé ó wà dáadáa. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, gbogbo yín ni mo kí lẹ́ẹ̀kan sí mi. Ẹ lè fún mi ní star. You can give me star. Gbogbo ẹ̀yin tí Ọlọ́run bá fún ní oore ọ̀fẹ́, ẹ fún mi náà ní star. Ẹ ràn mí lọ́wọ́. Ẹlẹ́ẹ̀kejì, ẹ bá mi subscribe. Ẹ bá mi subscribe sí YouTube channel mi at Comforter015. Ẹ bá mi subscribe síbẹ̀. Ẹ follow mi lórí Comforter page mi. Ẹ follow mi ńbẹ̀. Lórí Comfort Olúbùnmi Àjàó profile. Ẹ follow mi níbẹ̀ náà. Ẹ follow mi ńbẹ̀. Ẹ̀yin tẹ́ bá ní ìpolówó ọjà, ẹ gbé wá, ẹ jẹ́ ká bá yín polówó ọjà. Ẹ rí pé àtàjèrè òun náà lè máa ta. Ẹ ṣé, ẹ má gbàgbé. Give me star. Yes. Ẹ fún mi ní star, mo béèrè. Ó wà lójú ẹ ti rí pé wà bẹ́ẹ̀. Tẹ́ bá ní oore ọ̀fẹ́ láti fún mi, I will be glad to receive it. Bí mo ṣe sọ fún wa, nǹkan tí ọ̀rọ̀ tó bá ti jẹ́ ọ̀rọ̀ tán gbé wá sórí social media, alóore ọ̀fẹ́ láti dá sí. Alóore ọ̀fẹ́ láti dá sí. Bó ṣe kọjú sí mi, òun ni mo ṣe sọ. Ẹlòmíì àwọn èèyàn máa ń fi comment sílẹ̀ tán máa ń búyàn. Kò kí ń bọ́dà mi, kò kí ń bug mi. Bóyá mo ṣe rí, òun ni mo ṣe sọ. Mi ìdẹ̀fẹ́ wà sentimental. Nǹkan tí Rotimi Daniels ń ṣe iṣẹ́ tó dáa ni pé òkè láti máa tú àṣírí àwọn wòlíì èké kí àwọn èèyàn má bàa máa jẹ́ victim, ká má bàa máa bọ́ sí ọwọ́ wọn. It's a good thing. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti bọ́ sọ́wọ́ àwọn wòlíì èké tán ti fìyà jẹ wọ́n. Ẹlòmíì gbogbo ilé ayé ó ti gbé fún wòlíì. Wòlíì ti bà tiẹ̀ jẹ́, wòlíì ló bà yé ẹlòmíì, wòlíì ló bà yé ọmọ ẹlòmíì jẹ́. Níbi táwọn èèyàn ti ń lọ káàkiri tán wá ìrànlọ́wọ́, tán wá ààbò kiri ọ̀dọ̀ wòlíì. So mi lè sọ pé nǹkan tí Rotimi Daniels ń ṣe ò dá, iṣẹ́ tó dáa ló ń ṣe. Mo kàn fẹ́ kó ṣe in the right way. I want him to do it in the right way. Mi ní fẹ́ kóun náà kó wá bọ́ sí nítorí pé ó ń ṣe nǹkan tó dáa, torí pé ó ń wò pé àwọn èèyàn ti bọ́ sí ọwọ́ àwọn wòlíì tán ti di victim. Tó dẹ̀ wò pé kóun jáde láti máa ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yẹn, mi wà nífẹ̀ẹ́ kó yẹ pé á wá lọ ṣẹ̀ síbi tí ò yẹ kó ṣẹ̀ sí. Ṣé mọ̀ pé téèyàn bá ṣẹ̀ síbi tí ò yẹ kó yẹn ṣẹ̀ sí, Ọlọ́run lè bìyàn léèrè. That is why I'm trying to talk this way. Gbogbo àwọn tó bá ń wò mí, mo máa wà very careful láti sọ̀rọ̀, láti lo àwọn ọ̀rọ̀ tí kò dá sí àwọn èèyàn. Even though tó bá ń sọ̀rọ̀ tí mi go along pẹ̀lú bí mo ṣe máa sọ, òǹkálukú ló ní sense, you can think, òǹkálukú ló lè ronú, bá a ṣe lè ronú lè yàtọ̀ ni.
kàn mọ̀ yí pé èrò ẹ nípa ọ̀rọ̀ tá à ń sọ tó bá ti ń gbé kalẹ̀ má búyàn má ṣe pé that is it. Nígbà tó observation tiẹ̀ bí mo ṣe ń sọ yìí ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí ẹ̀yin náà ní observation ti yín bí mo ṣe ń sọ ẹ̀yin náà máa rò nínú ọkàn yín ẹ máa rò nínú ọpọlọ yín ṣùgbọ́n tẹ́ bá ti ń gbé kalẹ̀ ẹ má búyàn ẹ má ṣe pé ẹlòmíì wọ́n máa fi àwọn ọmọ àwọn yẹn èpè tí Rotimi ṣe yẹn ti pọ̀ jù wọ́n máa gbé àwọn ọmọ ìrandíran wọn wà máa gbé ṣe pé jẹ́ ká rí di ọ̀rọ̀ náà jẹ́ ká rí di ọ̀rọ̀ tó bá lè pé wọ́n ti rí di ọ̀rọ̀ gbé síta ká rí pé o ti rí di ọ̀rọ̀ ká rí pé lóòótọ́ ni wọ́n ṣe báyìí wàá wá rí pé àwọn ọmọ pípù gan máa jáde láti bẹ̀ fún wọn lépè. So that is just what I have to say today. I don't have much time to talk so much, but ọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ á ṣe kíni tó bá dénú ẹ̀ á dòdìdì. Olúṣọlá Dábírí ẹ ṣé o, thank you. Olúọláwọyìn, you are welcome. Thank you for watching. Oh, Timi Legit, thank you for watching me. God bless you. Ẹ ṣé o, thank you. Timi Legit, thank you. If you can hear me, I know you are also working on this kini ìjà yìí àbí kini wọ́n máa kini fàájà nation máa ń pè. I know you are also working on it. God will help everybody. Kò kàn fẹ́ ká gbogbo wa ká jẹ́ olótìtọ́ ni, even though we are on social media. Gbogbo nǹkan tá bá ń ṣe ẹ já ṣe pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ká dẹ̀ jẹ́ olótìtọ́ ní gbogbo nǹkan tá bá ń ṣe ká fi ìbẹ̀rù Ọlọ́run ṣe ká má bàa mọ̀mú lómú. That is why I am talking. Number 2 reason is that tí wọ́n bá sọ private Nigerian business báyìí the first thing or innovation báyìí or idea báyìí wà lẹ̀ the first thing tí average Nigeria máa béèrè tàbí kó fọkàn tán ni pé èló ni mo máa rí nínú irú assignment tàbí irú innovation báyìí. But yet despite these 2 reasons I stood up and in fact even till now I still remove money from my pocket to run shows. And with respect to this the in-house people mo rọwọ́ yín ẹ ti ní ẹ̀kẹ́ fẹ́ jẹ́ kí n dárúkọ ṣùgbọ́n gbà tí mo jí láàárọ̀ ẹ̀ lóòótọ́ ẹni wípé awíkoko sẹ́ gbàkínní ìdání bó fẹ́ fi jobi ní o bó fẹ́ fi gbọ́mọ ní o bó fẹ́ lọ fi ṣe massage with happy end ní o gbà á fún ẹ. èmi nìkan tán mo wá sọ fún àǹtí tó fi lò láti sẹ́ ẹ̀yẹ̀gbà iye báyìí lẹ́dà ẹ ti bá mi invest owó iṣẹ́ ti fi ṣe business ní tó ti ní interest lórí ni wọ́n ní àmì ìgbọ́ dáadáa nígbà táwọn ń sọ ní àná pé iye báyìí láwọn máa ṣe mọ́ nítọ̀ bàbá gbẹ́jọ́ ìkú àbí kí wọ́n mo fẹ́ sọ báyìí àbí kí mo fẹ́ ṣe báyìí gbogbo irú ikọ̀ àti ìríjú tí Elédùmarè lò láti lè ṣerú nǹkan báyìí mo dúpẹ́ lọ́wọ́ yín àbùdí ntolókun àbùdí ntọlọ́sà torí pé consistency wa náà ni ẹ ṣe believe nínú nǹkan tá à ń ṣe nítorí ìdí èyí kan gbogbo ẹ̀yin tẹ́ ń bínú sí mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ fọwọ́ wọnú ẹ jẹ́ ká jọ jàjà ẹ nítorí àwọn ọmọ wa mò ń bẹ̀ wá ni mò ń rọ̀ wá ìjà tèmi kọ́ ni mò ń jà ọmọ tí mo ní òsín Nàìjíríà débi wípé wọ́n á mú sìn but tomorrow ọmọ yín tẹ́mi ń tìtorí wọn jà lẹ́yìn mo sì ń sọ lẹ́ẹ̀kan sí i ó possible kò jẹ́ wípé àwọn ọmọ títí yín tẹ́mi ń jà fún lẹ́yìn ló máa dìde fún ìrànlọ́wọ́ ọmọ tèmi lọ́la. Nàìjíríà shading happy ending ni tẹ́ máa ń lọ ni àṣírí yín sì máa ọ̀rọ̀ ọwọ́ ni mo ti máa mú yín á jẹ́ bí tẹ́ ẹ ti màsáàjì tàn tán fẹ́ tẹ́ra lẹ̀ fún yín ni màá débẹ̀ ń máa táṣìírí yín máa gbé yín síta pé so ìjà tá à ń jà lẹ́nìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo mọ̀ pé fẹ́ràn àwọn bàbá yìí mo mọ̀ pé number 1 thing táwọn bàbá yìí ti succeed láti ṣe ni kí wọ́n da ẹbí wa rú kí wọ́n da friendship wa rú ṣùgbọ́n agbára wọn olóhùn oníléwó onílé wa ni ò ní gbà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀ kàn ń bínú torí wípé mo pè nígbà tẹ́ bá ń bínú sí mi pé mo pè wọ́n ní aṣèrè ẹ̀jọ̀ náà báàbù tẹ̀ ìka kí ló pè wọ́n àbí nígbà tẹ́ ẹ̀ bá lóun kó private jet ẹyọkẹrin méjì mẹ́ta tó kó jọ in the midst of AD ẹjẹ wá defend yẹ logically come and defend it and you are preaching to me about Jesus who stood for humanity. How do you represent Jesus? When the same Bible says that Ọlọ́rọ̀ yẹn wá bá ó yá mo fẹ́ mọ̀ tẹ̀lé bá kí ni mo lè ṣe láti lè mú ìjọba ọ̀run yìí fi ṣèrè jẹ ó ní gbogbo ọrọ̀ ayé tó o ní ìjọ lè táṣà kó o mọ̀ wá tẹ̀lé mi ẹnu Jésù lórí yẹn ti kọ́kọ́ jáde gbé àgbélébú rẹ ó wúwo bí kò wúwo máa tọ̀ Jésù lẹ́yìn kò bọ́ nínú ẹ̀ ṣé Jésù lẹ́yìn bàbá Adébóyè ń tẹ̀lé yìn mo bẹ̀rẹ̀ ni ṣé Jésù lẹ́tí lẹ́yìn ṣé Jésù lẹ́ntẹ́lẹ̀ lẹ́yìn àmọ́ tún yín láṣìírí nínú tá a fẹ́ sọ lẹ́nu tó ń torí ìdí èyí kan gbogbo ẹ̀yin tẹ́ ń bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú mọ́ ẹ má bínú kì í ṣe torí ara tèmi ní bá wá sí Nàìjíríà ìgé lẹ́nu mo lò jù bóyá ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta mo tó ti padà ṣùgbọ́n tó bá dọjọ́ alẹ́ ńkọ́ àwa táwa nílùú òyìnbó tá a máa ń rò wípé a ti débi tẹ́nìkan òde rí ibi kan tutù ni kì í ṣe bí ìsinmi wà ló máa ń jẹ́ kí n rántí orin Gbẹ́ngà Adébóyè kọ́lọ̀ ń tẹ̀lé fẹ́ni rẹ̀
ilé mọ́délé mi o ilé mọ́délé mi o àjòkò lè dúdú kó ní dẹ má rè wo kò sí bó ṣe lè jẹ́ ajá ó padà já o ẹ̀tọ́ dandan ní ìfakùkọ wípé kó kọ́ ìran rajòrajò ló ń padà sí ilé gbéwúrẹ́ bá jẹ lọ á padà sí ilé bàgùtàn bá jẹ lọ á padà sí ilé rẹ̀ bọ́kọ̀ rokùn o rọ̀ṣà ó máa débùté padà ilé kókókókó ìyẹn mọ̀mọ́ ní ìtàgbé ẹ̀yin mélòó lẹ́rọ́ tí orin yẹn in the 90s ọ̀rẹ́ bó bá àràjò rántí ilé mọ́sọ́pájò ti dòjú kó gbàgbé ẹ̀yìn òun làwa rántí ta fi wò pé a lè la kúrò bẹ́ẹ̀ sìn tó bá dọ̀là ńkọ́ ibo la fẹ́ rí dé sí tí wọ́n bá change policy ní US lẹ́ni tí wọ́n change policy ní Germany lọ́la tí wọ́n change policy ní Canada tí wọ́n change ẹ̀ ní UK pé gbogbo ẹ̀yin oníkọ́lọ́ kìíní ó yá ẹ̀kẹ́rù yẹn máa lọ ẹ̀ mọ̀ ṣá ìyẹn la ṣe ń pawọ́pọ̀ lẹ́nu pé ẹjọ́ ẹja jọ ṣe. now ọ̀pọ̀ nu yín lórí fídíò tí arákùnrin yìí ṣe kí n sáré mẹ́nubà kákanlu ètò ìyẹn Kọ́láwọlé Tèmítọ́pẹ́ ex-convict. mo ń rí kọ́mẹ́ǹtì ara ẹ̀yin tí inú ń run ẹni bí mo ṣe ń fún ní 20,000 tí mo fún 15,000 tí mo tún fún 20,000 wípé ó ṣò wípé mò ń ra information ni. tí n bá àlá ogunlọ́gọ̀ àwọn tó jẹ́ wípé mi ì mọ̀ wọ́n rí rárá mo ti sẹ́ndì owó sẹ́lòmíì rí through àkáǹtì ẹni tí wọ́n bí tẹ̀lé mi pé jọ́ torí Ọlọ́run ẹni yìí ebi ògùdọ̀ pa wọn mẹ́ tí wọ́n dẹ̀ lè fún wa ní evidences dáadáa ní ìbánikán jáde tán wá jáde ní ìfẹ́ public show nígbà tọ́rọ̀ Tọ́pẹ́ ìṣẹ̀lẹ̀ tó gbé ẹjọ́ yẹn wà ní everything ó lóun lọ́mọ gbogbo wa gbọ́ mo dẹ̀ yìí lọ́wọ́ lọ́mọ yìí ra nǹkan fún jẹ tó dẹ̀ hàn nínú voice note àti chat wa ẹ̀yin kan wá lọ síbẹ̀ pé ìdí tí mo ṣe fún lówó yẹn ẹ believe ti ru ẹlẹ́wọ̀n àṣìírè yẹn sọ ẹ nítorí wípé mo fẹ́ jẹ́ kó fún mi ní information kó parọ́ mọ́ yàn ẹ ti gbàgbé wípé nígbà tí mo ṣe kéèsì pásítọ̀ Fọlọ́runṣọ́ ní US tí arábìnrin yẹn wá tí wọ́n sọ wípé ok o pásítọ̀ yìí pa ọmọ àwọn tó lẹ́yìn tẹ́ máa ń pè mí ní antichrist ó fẹ́ pa Christianity ní ó fẹ́ ṣe kíní kan mo kàn máa ń wò níbi àpòdà tá a bá fi gba abẹ religion lélẹ̀ nígbà ìgbà ibi pẹlẹbẹ ní òfin lélẹ̀ ṣùgbọ́n ká mọ̀ lọ bẹ̀yẹn lẹ́nu torí àwọn tó ń fi tọkàn tara ṣe. náà ó wá ní lórí ọ̀rọ̀ Mr. Pastor Fọlọ́runṣọ́ tó gbé wa tí ìyá yẹn sọ wípé pásítọ̀ yẹn ló ṣokùnfà bí ọmọ kan ṣoṣo tóun ní láyé àtọ̀run bó ṣe kú ìyá yẹn rojọ́ ẹ̀yin náà tẹ́ bá gbọ́ ẹjọ́ yẹn ju ara yín máa bù máṣọ ó tẹ̀ ẹja sọ síta wọ́n ní àwọn òfin sọ̀rọ̀ sílẹ̀ ènìyàn sọ síta ẹ jẹ́ káwọn pásítọ̀ ẹ̀ máa mọ̀ pé àwọn wúwa bàjẹ́ àjẹ́ ṣe prógrámù yẹn tẹ́ bá rántí inú mi nù pé bá a ṣe ń ṣe prógrámù yẹn lọ́wọ́ lẹ́nìkan sọ fún mi ní kọ́mẹ́sì ẹ̀yàn pé Mr. Rotimi ní mo mọ sítórì ìṣẹ́ momentẹ́ sọ yìí ẹjọ́ ẹ jẹ́ ká jẹ́ wá sókè ààrẹ nìyẹn gbé wá sókè ìjọ yẹn bọ̀ mo bá wọn sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ jẹ́ kí n bá wọn pásítọ̀ sọ̀rọ̀ débi wípé mo tanná wá suicide note tọmọ yẹn fi sílẹ̀ ó sì wà lọ́wọ́ mi dè nílé ni nígbà tá a wá rò tán mélòó nínú gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ máa ní conscience àti padà wá sọ fáyẹ̀ pé story ta ṣe ní last week a few days ago okay story ta ṣe ọ̀rọ̀ tí ìyá ìsọ kò rí bẹ́ẹ̀ as a matter of fact kì í ṣe ọmọ kan lóní ọmọ méjì lóní ìkan kú nígbà tó wà Nàìjíríà due to negligence or whatever àdẹ̀wà padà aṣàtúnṣe débi wípé àwọn relative pastors yẹn àwọn ọmọ bàbá yẹn wọ́n pè wọlé lórí ètò àdẹ̀ṣe justice sí if I were looking for just bad mouthing pastors irrespective will I come back that is the question you people are asking will I come back to say that ọ̀rọ̀ ta sọ yẹn o àti rí other antagonizing evidences àdẹ̀ṣe inú mi dẹ̀dùn pé gbogbo yín láìkí bá a ṣe ṣètò yẹn ń jọ yẹn tó lọ nírọ̀wọ́ rọ̀ṣẹ̀ lórí ọ̀rọ̀ tí Tèmítọ́pẹ́ wá sọ lórí ọ̀rọ̀ Olúalọ́ àwọn evidences tó sì wà níwájú mi lórí tó ṣẹlẹ̀ láàrin òun àti Olúalọ́ ó sì remain yes tó wà wájú títí tèmi tí mo rí tó sẹ́ndì sí mi until when someone like Olúalọ́ comes out and say that iye báyìí náà sẹ́ndì sóhun tóun fi help pé kóun fi help bọ̀bọ̀ iye báyìí lóhun náà torí transparency is one of the things tó ń dá wàhálà lẹ́ nínú body of Christ yín lórí pásítọ̀ Ìlúyọ̀mádé tí ọkùnrin aṣèrè yìí sọ̀rọ̀ ń pa ẹ̀ mo dúró síwájú yín lẹ́ni mo la tẹ̀lé 100% true that wọ́n fẹ́ ràn lọ́wọ́ ẹni tó represent church tó ń láyàsí pẹ̀lú ọkùnrin ẹlẹ́wọ̀n yìí ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ẹni yẹn ń bá sọ̀rọ̀ lọ́wọ́ kọ́ àwa wọlé fẹ́ nìyẹn
ọ̀dọ̀ details yẹn wọn ò fẹ́ jẹ́ kí n jù síta bọ̀ mo rí lójúkorojú báyìí. ó wá ń send message sí ẹni ẹgbàá tẹ́ni ẹgbẹ́ call mi tó wá important tẹ bá rí message tí Mr. Kọ́láwọlé tó send sí arábìnrin a máa ṣe yín bí ìgbà tó yẹ pé kẹ́ ẹ lẹ̀ lóko pa. so anyway ibi tó bá dé tó bá fẹ́ sọ̀rọ̀ pásítọ̀ Ìlúyọ̀mádé mo fi títóbi Elédùmarè bẹ̀ ní ẹ pè mí síbẹ̀ ní tí pásítọ̀ Ìlúyọ̀mádé ò ní fẹ́ jẹ́ kí n ṣe máa ṣe máa bẹ̀ wọ́n létà. mi ìmọ̀ ń pa pásítọ̀ mi o ṣùgbọ́n tó bá fẹ́ sọ̀rọ̀ pa pásítọ̀ Ìlúyọ̀mádé ẹjọ́ ẹ pè mí síbẹ̀ máa wá síbẹ̀ pẹ̀lú gbogbo tí mo ní lọ́wọ́ ní mẹ́sẹ̀gì tó send. now ìyẹn lọ lórí ọ̀rọ̀ nǹkan afẹ́ gbé mú gbọ́lé ní Body of Christ mo post fídíò kan lánàá wípé ìkan lára àwọn pásítọ̀ tí wọ́n ti wà liberated last year lèmi àti wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ as a matter of fact fídíò náà kọ́kọ́ ṣe sí mi wọ́n kàn ní pé kí n má ti post yẹn gbà yẹn mo sì ní fídíòsì yẹn lọ́wọ́ àwọn gan máa wà surprise pé mo sì máa nílò fídíò yẹn lọ́wọ́ mi kọ́ yẹn ẹnìkan kan kéré he was a pastor under a denomination in fact wọ́n rí àṣìṣe àwọn dáadáa wọ́n wá send fídíò sí mi wípé Mr. Rotimi ẹ mọ́ stop ntẹ́ ń ṣe àwọn tí ń tẹ̀lé mi for some time ẹ̀rí ọkàn àwọn ò gbé mọ́ àwọn fẹ́ lọ ṣe kíni káwọn lọ wá ṣẹ̀ṣẹ̀ kẹrẹkẹrẹkẹrẹ èmi ò mọ tó ṣẹlẹ̀ láàrin wọn àtẹnudó jẹ́ jí o wọ́n gbà yẹn ní ti ẹ̀rọ tí chọ́ọ̀chì yẹn dùn. nígbà tí wọ́n wá send fídíò tí mo post lánàá yìí tí wọ́n send ẹ̀ sí mi ní ìjẹrin wọ́n ní tó jẹ́ káwọn post ẹ̀ ní wípé nígbà táwọn máa kúrò ní denomination ẹ dúró ná mi ì ṣe mọ́ ẹni tó jẹ́ olùdásílẹ̀ ìjọ yẹn sọ wípé àwọn ò lè dá nǹkan kan láyé yìí ìwọ tó bá wà ní denomination kan tó ń gbọ́ mi tí pásítọ̀ yẹn sọ fún ẹ wípé kó mọ̀ fò kó mọ̀ nìṣó pé wà máa lé òní bá mọ̀ bá tutọ́ sókè mọ̀ bá sọ fún ọ wípé irọ́ tó tó láyé yìí ò sí. ǹjọ́ tí brọ́dà mi ìbá ṣetán láti sọ̀rọ̀ máa pè wọ́n wọlé lórí WhatsApp kán wá tú kẹríkẹrí ọ̀rọ̀ sílẹ̀ fún yẹn wá báyìí ìṣe Body of Christ náà lélẹ̀. wọ́n láwọn kúrò níjọ́ náà lọ́run without fear and one part fear ọ̀nà àná ṣàkóso àwọn kẹwò ikú tó máa pàgbà táà ní bá kó lórí ẹ̀gbẹ́. ẹni yẹn nínú ègún nínú èpè tí pásítọ̀ yín ṣẹ́ tó lóun sọ nínú ẹ̀jẹ̀ Jésù nínú tábà wá sọ pé orúkọ Jésù òṣìṣẹ́ ẹ mọ̀ bá wa jà ṣùgbọ́n lálẹ́ aṣáàgbà kò ń ṣiṣẹ́ àbí wọ́n fi orúkọ Jésù dúkokò mẹ́ni ẹlẹ́ni pé lórúkọ Jésù kò ní jámọ́ nǹkan